látìgbà tí ogun tó ti bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Iran, Amẹ́ríkà àti Israel, tí oríṣiríṣi àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé tí wọ́n ti ń fi ọ̀rọ̀ síta, níṣe ìmà ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tàbí orílẹ̀-èdè Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìjọba ẹ̀ ni wọ́n máa kọ̀ láti sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Iran, tó sì jẹ́ pé àṣírí ìdí tí Tinubu àti ìjọba ẹ̀ tí wọ́n fi lè sọ̀rọ̀ lórí ogun tó ń wáyé láàrin orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́. Kì í ṣe ìròyìn mọ́, kódà ká pè ní òkú ìròyìn pé àṣẹ̀ṣẹ̀ máa sọ lásìkò yìí pé ogun ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Iran láàrin orílẹ̀-èdè United States of America àti orílẹ̀-èdè Israel, nítorí pé láti ọjọ́ tó gbẹ̀yìn oṣù kejì ọdún tí a wà yìí, èyí ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní oṣù kejì ọdún 2026 the 28th of February 2026, ní orílẹ̀-èdè Israel àti Amẹ́ríkà ni wọ́n jọ kógun wọ orílẹ̀-èdè Iran tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa fi ẹ̀mí wọn ṣòfò níbẹ̀. Kódà níṣe ni wọ́n pa olórí orílẹ̀-èdè Iran tẹ́lẹ̀ ìyún Ayatollah Ali Khamenei, tó sì jẹ́ pé ọmọ Ayatollah ni wọ́n padà fi rọ́pò ẹ̀ lẹ́yìn ikú oró tí wọ́n fi pa bàbá náà. Yàtọ̀ sí eléyìí, níṣe ni àwọn Iran náà làwọn náà ò gbẹ́yìn o, làwọn náà bẹ̀rẹ̀ sí ní lọ́ọ́ máa gbẹ̀san lára orílẹ̀-èdè Israel àti gbogbo ibi tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ní dúkìá sí káàkiri àwọn agbègbè tí Iran wà, ìyẹn àwọn agbègbè tí wọ́n ń pè ní Middle East, àwọn orílẹ̀-èdè bíi Saudi Arabia, Israel, Iraq, Pakistan, United Arab Emirates, Qatar, àwọn bíi Syria, Jordan, Kuwait àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n wà, èyí tó jẹ́ kí ọ̀rọ̀ náà kó jẹ́ kí owó epo bẹntiróòlù kó wọn lọ́jọ́ àgbáyé. Ṣáò látìgbà tí ogun yìí ti bẹ̀rẹ̀, tí ẹ̀mí àti òbítíbitì dúkìá tó ti ṣòfò tó sì tún tẹ̀síwájú dàsìkò tí a ṣe àkójọpọ̀ ròyìn yìí, níṣe ni ọ̀pọ̀ àwọn olórí orílẹ̀-èdè káàkiri àgbáyé àti àwọn ìjọba káàkiri àgbáyé ni wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ń fi èrò wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Iran yìí, báwọn kan ṣe ń pẹ̀tù sáwọ̀ tí wọ́n ń gba gbogbo àwọn ogun mẹ́tẹ̀ẹ̀ta ní ìmọ̀ràn pé kí wọ́n gba àlàáfíà láàyè. Bẹ́ẹ̀ ó ní àwọn míì ni wọ́n ń dá àwọn orílẹ̀-èdè míì lẹ́bi, èèyàn pé tí wọ́n ń sọ pé orílẹ̀-èdè báyìí ló jẹ̀bi, orílẹ̀-èdè báyìí kò jẹ̀bi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ aṣíwájú àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ Áfíríkà, èyí tí wọ́n máa ń pè ní Giant of Africa tí Nàìjíríà jẹ́, ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba ẹ̀, wọn ò tí ì sọ̀rọ̀ títí di àsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí lórí ogun tó ń lọ lórílẹ̀-èdè Iran. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wí pé ìdí méjì ní Tinubu fi ń bẹ̀rù tí kóhun àtijọba ẹ̀ kó má bàa sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀ ní Iran. A gbọ́ pé ìbẹ̀rù orílẹ̀-èdè Amẹ́ríkà, ìyẹn bó bá sọ̀rọ̀ láti gbèjà Iran, ó ń ba Tinubu nítorí pé Amẹ́ríkà wọ́n ń gbógun tì lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀sùn tó fi kàn pé wọ́n pa àwọn Kìrìsìtẹ́nì nìkan ṣoṣo ní Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni Tinubu tún bẹ̀rù pé bóun bá tún ní kóun lọ ṣàtìlẹ́yìn fún Amẹ́ríkà, àwọn mùsùlùmí pàápàá àwọn ará ilẹ̀ Haúsá wọn yóò bínú, wọn yóò sì ṣiṣẹ́ tako ìjọba òun. Eléyìí la gbọ́ pé Tinubu fi rò pé ọmọ ọ̀dọ́ náà ó fọgbọ́n ṣe tí kò sì wulẹ̀ dá rẹ̀ láàmú rárá láti sọ̀rọ̀ lórí ogun.